Alaikum wa rahmatullahi wa barakatuh. Èèyàn máa yá wa nínú Islam. Ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ fún wa iná ni Imam Ogbomosho. Ìgbésẹ̀ tí ìgbìmọ̀ Rabita tó ń gbélé yẹn lórí. Àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi. Wọ́n dẹ̀ ń bi mí léèrè nǹkan tó pọ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé kò trust Rabita. Kò gbà wọ́n gbọ́. Wọ́n bìlífù yìí pé wọn ní tò sẹ́yìn Imam. Ọ̀pọ̀lọpọ̀ yẹn mú kíyèsí wọn pé wọ́n wo Rabita pé wọn ìsá àlùsùnà, Imam àlùsùnà. Ẹ jẹ́ kó sáré sàdáyàn rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ti tèmi o, mo ṣe máa sọ. Gbogbo Súfì là àlùsùnà. Ẹ̀wà náà táǹpẹ̀rẹ̀ àlùsùnà ni wá. Ẹni tó bá tako súnà nù Súfì àbí inú àwa, ó tako súnà ni. Gbogbo ẹni tí kò bá ti tako alukur'an tí ó tako hadisi anabi Muhammad sallallahu alaihi wasallam tó gbàgbọ́ tó gbà pé alukur'an ń bẹ hadisi ń bẹ alùsùnà ni. Ó wá lè má lo àyà kan nù Quran àbádìsí kan nù hadisi anabi, especially hadisi. Èmi ò gbà pé Rabita lè jẹ́ ìjọ Súfì. Èmi náà sì máa ń sọ pé ẹ má sọ di ìjọ Súfì nìkan. Torí ní ìsinsìnyí pa àti fi gbólóhùn pinra wa yí pé alùsùnà làwa kan, àwọn kan ní Súfì. So bẹ́ẹ̀ tèmi ò fẹ́ ká máa rò bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́ ń pè ní Súfì yìí, gbogbo wọn ni wọ́n mọ hadisi ànábì, wọ́n sì ń tẹ̀lé. Irú bàbá wa Kamal, kọ́lọ́mbà ní Kamaluddin al-Adabi nílùú Ìlọrin, kọ́lọ́mbà ní fọ̀run kẹwọn, bàbá Adam àlè lórí. Súfì gbogbo wọn, alùsùnà dẹ̀ ni wọ́n. Amadu Bello àbí kí ló kọ rẹ̀ Usman Bunu Fodio, ẹni tọ́lọ́run fi gbé ìjọba Islam dìde north. Súfì ni ọwọ́ àhálù súnà, kọ́lọ́ tó kọ tírà lórí súnà. So gbogbo àwọn bàbá yìí kò sẹ́ni tó sọ pé òun ò fẹ́ súnà. Àwa là ń lẹ̀ wọ́n wípé wọn ò ṣe súnà. Ìyẹn lè wà nù súnà kọ́ mọ́ takọ̀ àwọn súnà kan bẹ́ẹ̀ kò yé. Ẹ̀gẹ́ ṣe gbogbo ẹni tó bá wà nù Súfì tí bá ń tẹ̀lé súnà àlù súnà ni. Ẹ̀gbọ́n mi nìṣẹ́ ṣé ẹni tó bá pé àìlà àlù súnà tó wà á tẹ̀lé súnà nǹkan. So èyí ò mọ̀ fẹ́ kó yé wa. Àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ gan, mo sì fẹ́ kẹ́yìn Rabita kẹ́yìn náà gbọ́ dáadáa. Wọ́n lẹ̀ yìí, wọ́n ń wo ìpẹ́ ìsá àlùsùnà, wọ́n wò yìí bí pé alátakò àlùsùnà ni. Àwọn kan wọ́n bìlífù pé àwọn Markaz, àwọn ló wà ní kí àwọn ló ní Rabita. Whereas bàbá Adam àlè lórí kọ̀ dálẹ̀ fún Markaz nìkan, gbogbo alájọ ní. Àwọn kan wòye pé wọ́n ṣe ń bọ̀rọ̀ lọ yìí, àwọn alátakò Imam Toliat Yunus, Imam Ogbomosho lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn kan gbà pé àwọn alátakò wọn làwọn èèyàn yìí fẹ́ fèsì. Èmi ò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ó yẹ kí n fi dá yín lójú dáadáa àwọn nǹkan mẹ́ta kan nípa nǹkan tí ń lọ yìí. Ẹ̀yin Rabita, mo lọ́rọ̀ bíi mẹ́ta tí mo fẹ́ sọ fẹ́yìn. Gbogbo ẹ̀yin yẹn wa náà tẹ̀ ń wò wá, mo fẹ́ sọ nǹkan mẹ́ta fẹ́yìn náà. Nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ fún Rabita ni pé Rabita, àwọn èyí trust yín, àwọn ètò pọ̀ òun trust yín. Tó bá ṣe wípé lóòótọ́ àníyàn tí Sheikh Adam àlè lórí tó fi dálẹ̀ àtàwọn bàbá wa pátápátá tí wọ́n kún ọ lọ bí Sheikh Abubakar Muhammad, bàbá wa Murtada Abdulsalam ike àwọn nìbàdàn Madul Arabi, wọn bàbá kápá àníyàn tí wọ́n fi dálẹ̀ pé kálíjọ́ kan kálí wà lẹ́yọ kan náà bá ní ẹ bá ní. Kódà wá tẹ́rù bá ń takò yín àbá fẹ́ràn yín, ẹ ní decide lọ́dọ̀ ara yín pé a ní ìdí ẹ̀. Àfi kápẹ́ ẹ bá ti fẹ́ sọ the personal interest yín léyìí tó pé ẹ fi lè gàdàgbà tẹ́ bá ṣe bẹ́ẹ̀. Aláwọ̀kọ́ ni àníyàn kí gbogbo wa mùsùlùmí lè jọ́ kan ni. Bẹ́ẹ̀ mi ṣe wáyé ní ìsìn Ìwó ni wọ́n ti yàn mí Mufti, ọba ló sì yàn èmi, kì í ṣẹgbẹ́. Nílẹ̀ káàró òjìrì lónìí, ìfún gbogbo Nàìjíríà, àwọn méjì ló authority àgbà tí ṣèjọba. Lẹ́yìn náà àwọn ọba títí ń ṣèlú bọ̀ kó tó di pé ìjọba tuntun ìdé, àwọn náà l'authority lórí ìlú ni o. So ẹ lè expect pé ibi táwa àwò bá lọ tẹ́yìn Rabita lọ ọbẹ̀, ẹ lè gbẹnu mùsùlùmí sọ nílẹ̀ Yorùbá minus awárà o.
bẹ́ẹ̀ náà ni kéèyàn rò bí bóyá òun lè gbẹ́nu mùsùlùmí sọ nílẹ̀ Yorùbá kọ́ yọ Markaz àbí kọ́ yọ àwọn bàbá wa Murtado Abdulsalam Madul Arabi kí ló dé nítorí àwọn àìṣeyọrí tó ń kálukú ti ṣe. Gbogbo ogun yìí ló gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí mo ti sọ níbi àwọn ọmọràn mi tó lọ tó wáyé pé lóòótọ́ àníyàn rí àníyàn àlùbáríkà àtẹ̀kọ́ àtàgbára rí lẹ́fẹ́ fi fọ́ọ̀mù ìṣọ̀kan yìí àníyàn ìṣọ̀kan lóòótọ́ ni ẹ sì fẹ́ hùwà bí àgbáre ẹ̀ nìjẹ́nu òbí yìí o. Àwa bẹ́ẹ̀ ti rí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìṣọ̀kan là ń sọ a sì kọ́ àti sọ ọ̀rọ̀ tó bá ti jódodo ẹ lè wọ́ wa rìn àlejò sí tó bá ṣe wípé ẹ bá kàwá kún àwa náà ka yín kún bẹ́ẹ̀ bá kàwá kún àwa náà ní ká yín kún. Àkọ́kọ́ nù ìkejì tí wọ́n fẹ́ sọ fún yín ni pé ẹ̀yin náà rí i pé ààyè yín yọ ọ́lẹ̀ irú tẹ́lẹ̀ ń pèpè sí ààyè ẹ̀yọ́ ọ́lẹ̀ ayé ẹ̀yọ́ ọ̀lẹ̀ tó bá ṣe pé real ìṣọ̀kan ni ìjọba gan máa bẹ̀rù ẹ̀ ìjọba ó dá àyàn padà síbẹ̀ ni. Nígbà míì tí wọ́n bá gbé ẹjọ́ lọ ilé ẹjọ́ ẹgbẹ́ tí ilé ẹjọ́ sọ pé padà sí ọ̀dọ̀ àwọn àáfà padà sọ́dọ̀ wọn wọ́n máa ń ṣe irú ẹ̀ nílọrin mo ti rí kéèsì kan máa tó pé ilé ẹjọ́ sọ pé ẹ padà sọ́dọ̀ àwọn imam ìgbà tó mọ̀ pàgbára wọn kà láti yanjú ẹ̀. Bí ilé ẹjọ́ bá ní wọ́n padà sọ́dọ̀ tẹ̀yìn àwa tá a takò yín pọ̀ tọ́ra àti ìgbà yìí pẹ́ yìí lẹ̀ ń darí wa ẹgbẹ́ lásán lárí yín sí. Ayé ń lọ́yọ̀ ọ́lẹ̀ ká pé ẹ bá tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ràn àkọ́kọ́ yìí pé ẹ jẹ́ kó gbogbo wa nú ìfàníyàn tó dáa sí ẹ kó gbogbo wa mọ́ra kákẹ́ ẹ bá rí i ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé irú ìpele ẹlẹ́ẹ̀kejì tí mò ń pè yín sí ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ rẹpísẹ́ǹtì wa ńgbà gbogbo wa bá gbà fún yín ẹ̀yin lẹ́sìn ṣiṣẹ́ bá ṣe gbà fún yín kì í sáà lára àbá yín tọrọ ẹ̀yin lẹ́ ń bẹ àwa rí yín pé àwò tí ì sí lára yín ni torí ẹ̀ tí ìgbégbèsẹ̀ téèyàn fi lè sọ wípé ìyẹn lè wà lára yín. Ayé ti yọ ọ́lẹ̀ wà láìka pé ẹ bá strong tí wọ́n mọ̀ pé gbogbo mùsùlùmí bí ẹ bá lọ ní gbogbo wọ́ọ̀ lọ ibi tẹ́ ẹ bá parí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ sí ni ó parí sí. Tó wá ṣe pé Imam Toliat lọ́yẹ kọ́ wà ń bẹ̀ tẹ́ ẹ bá sọ Imam Toliat gan orí yín pé ní tẹ́ ẹ ti sọ náà ni. Kódà bàbá kábíyèsí tẹ́ ẹ sọ pé bàbá kábíyèsí yìí sàn pé ọ̀rọ̀ Islam ni àwa láti wà ń bẹ̀ wọ́n dà sí ẹjọ́ ẹ̀ fún wa kọ́ wá dá sí kọ́ wá kan gbogbo àbùkù lọ́wọ́ yín ṣùgbọ́n jẹ́ ìṣòro ọ̀kan fún yín ààyè yín yìí nígbà mú tẹ́ ń bá lọ lọ́wọ́ tẹ́ ẹ bá sọ fún kábíyèsí pé má yọ Ìmáàmù Toliat kà á gbà fún yín bẹ́ẹ̀ bá sì sọ fún Ìmáàmù Toliat pé ìwọ náà kú òun bẹ́ẹ̀ nítorí kínú kábíyèsí ó lè bá dùn òun náà gbà fún yín kò sí kankan nu wọn tó fẹ́ gbà fún yín àfẹ́yí tó bá rí wípé ti yín yóò support tòun. Ọ̀rọ̀ kejì mo fẹ́ pè é sínú wọn ààyè yìí yọ ọ́lẹ̀ o nítorí ìjọ yọ ọ́lẹ̀ ní ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ẹ kó gbogbo èèyàn mọ́ra o wàláhì tẹ́ ẹ bá dúró láàyè yín tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ fẹ́ rì ẹnìkan wá lòun ọ̀fẹ́ gbogbo wa ládìde á fojú ń tọ̀hún á fi hàn ìmọ̀ bí wo ṣe ń pariwo bẹ́ẹ̀ ni Ìbàdàn wọn máa pariwo ẹsẹ̀ Ìbàdàn wọn náà wọ́n gba Mufti yín ẹsẹ̀ wo ẹlẹ́gbàá Mufti tàwa náà ẹ̀tún bá wa ṣeré wa ẹni wọn bá yọ Ìwó àbọ̀ yọ Ìbàdàn kúrò níbi ìṣọ̀kan kò rí ìṣọ̀kan sí ilẹ̀ Yorùbá yìí kò rí kankan sí ni Ìbàdàn tó tó gbé gbogbo South West ni àwọn àfáà ńlá sí mẹ́mẹ́ wọ́n sì jọ dá ìṣọ̀kan rọ́bìtọ̀ tá à ń sọ ìgẹ̀gẹ̀ wọ́n jọ dálẹ̀ ni tẹ́nìkan fẹ́ sọ di ti gbígbà páwọn kan lónìí ẹni tó jó lórí yín ní rọ́bìtọ̀ lónìí president general fún gbogbo rọ́bìtọ̀ lónìí Ìwó ló ti kéwú lé àmì Ìwó ò ṣe yọ ọ́lẹ̀ Ìbàdàn ò ṣe yọ ọ́lẹ̀ àwọn adájọ́ ò ṣe yọ ọ́lẹ̀ àwọn sòmùrọ̀ ò ṣe yọ ọ́lẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn ẹni ò ṣe yọ ọ́lẹ̀ ẹjẹ́ tún tò bẹ́ẹ̀ bá tún tò gẹ́gẹ́ bí ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ kẹ́kọ̀ọ́ ogun amára ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì yóò lè ṣeé ṣe náà ni pé ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ dúró nípò pípẹ́ ìyẹnjú ọ̀rọ̀ yìí kí ọba kankan ò lè yanjú ẹ̀ gbọ́ngàlùkù ó sì máa tì í sí ibi kí wọ́n máa tì í sí bínú ẹgbẹ́ tẹ túbọ̀ dáadáa ntẹ́ ẹ bá sọ fún Imam Toliat tó bá tẹ́ lọ́rùn ni ó tẹ̀lé ntẹ́ ẹ bá sọ fún ọba Gandhi tó bá tẹ́ lọ́rùn ni ó tẹ̀lé ó sì yẹ kẹ́ ẹ sì lè fi síbí kankan jẹ ẹ lè pa àṣẹ kankan bẹ́ẹ̀ sí wa tẹ́ ẹ bá pa
tí ọba tẹ́ ọba lọ́rùn yóò rọ̀ bí ṣe àṣẹyìn tẹ́ ẹ bá pa tí ọba tẹ́ ìmáàmù tọ́lẹ̀ àlọ́rùn yóò rọ̀ bí ṣe kí á ní tẹ́ ẹ̀ ṣe. ó kò kẹ́lẹ́ kẹta rọ́bìtọ̀ ẹ̀yin rọ́bìtọ̀ nǹkan ẹlẹ́kẹta tó kù yìí oníkẹ́ dúró lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí náà lòtítọ́ tó jindò torí pé tẹ́ ẹ bá sọ ẹ̀gbọ́n mi yé wọn bá máa gbà ara yóò lẹ̀ mọ́ yín pò tọ́lẹ̀ máa sọ. àwa mùsùlùmí majority àwọn mùsùlùmí tá a fẹ́ gbọ́ wọ́n ti yan ìmáàmù ẹni tó bá ń bẹ́nu yín tó bá fẹ́ kọjá pé wọ́n yọ ní ìmáàmù ibi títí sí ìmáàmù tó bá jẹ́ mùdírù kó wọ́n yọ mùdírù kọ́ lọ yọ Toliat. òtítọ́ ni kẹ́ ẹ lọ sọ mẹ́ òtítọ́ sì hàn kò rújú kankan ẹ̀ ń dára yẹ́ra múlẹ̀ o. òtítọ́ ṣé ìmáàmù tó ti wà lórí mímbàrí tí ń ṣe dáadáa yìí tí ń wí dáadáa yìí tí gbogbo àwọn aráàlú ń sọ̀pọ́ọ̀tì tí kábíyèsí lọ síwájú mọ́ọ̀sì táwọn èèyàn yarí ẹni kí máàmù jáde kẹwàá dúró yẹn tí ó jáde pẹ̀lú ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kẹwàá dúró àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn Rabita ìsáyédà kẹ dáálé lórí ọ̀rọ̀ yìí kẹ pẹ̀tù sáwọn méjèèjì kẹ fi style pẹ̀tù sí wọn ní inú pé ẹ dákun ẹ̀wọ́ ọ̀nà ìbálà fi ó ṣe wá o tọ́lá ẹ̀ lè sọ kankan báyìí ẹjọ́ ń bẹ ń kóòtù òdodo lásán lẹ lè sọ òdodo ẹ̀ à máa mú lọ àwọn èèyàn sọ pé òdodo lọ sọ òdodo tó bá takò ámọ́tò ní mùsùlùmí àgbáríjọ mùsùlùmí àwọn onílàákàyè àwọn tó gbọ́n àwọn tó dúró dáadáa Súfì ń bẹ lára wa gbogbo àwọn tó ń sọpọ́ọ̀tì ìmáàmù Súfì gan lọ́pọ̀ jù mbẹ àwọn olóòótọ́ wọ́n sọ pé ẹ má dòbí bẹ́yà ìmáàmù àwa alùsùnà nìkan ni gbogbo mùsùlùmí tó lóòótọ́ kò bú Súfì o bí ṣe ń sòdodo ọ̀rọ̀ tó lè bá Súfì mu tó lè bá Súfì tó lè tí Súfì nídìí bẹ́ẹ̀ ni sọ ti tààlù súnà náà nídìí gbogbo mùsùlùmí ń bá wí ìmáàmù gbogbo mùsùlùmí ìmáàmù gbogbo Ògbómọ̀ṣọ́ ni òdodo ni ẹ sọ o èmi ò sọ pé ẹ ṣàbòsí o ó sì dá tí n bá sọ pé ẹ má ṣàbòsí o wá sí lásán ni mi ò suspect pé ṣàbòsí ṣùgbọ́n àwa gbọ́ àwa receive àìmọye kọ́ ẹrù ń bá wọn nípa yín tó jẹ́ kí n wá ní èyí pé wọ́n tẹ̀ fi kọ́ dàbí láàmú lónìí pọ̀ àwọn èèyàn ńláńláńláńlá àtàwọn ọ̀dọ́ Islam oríṣiríṣi ni ìmọ̀ràn mẹ́ta tí mo fẹ́ fún Rabita nù ẹ̀yin ẹ̀yàn wa tẹ̀ ń wò wá láti ibikíbi ẹ jẹ́ gbogbo owó súnmọ́ra wa dáadáa ẹni ọba yẹ kó sojúṣe tí ọba sojúṣe ẹjá wo sojúṣe ẹjá súnmọ́ra ẹjá máa pera wa ẹjá máa súnmọ́ra wa ẹjá máa jókòó tira wa ẹjá jọ máa dámọ̀ràn ẹ má jà máa búra wa láwa mùsùlùmí ẹ má jà máa búra wa òótọ́ ni ká ẹ jẹ́ ká dúró sí bá a ṣe ń sọ òótọ́ ká máa lò òótọ́ ká sì máa dúró ti òótọ́ ká máa dìfẹ́ǹdì òótọ́ tó bá yá fúnra kèǹgbè ní ọ̀sọ̀ ibi tí wọ́n fòkun sí tó bá yẹ kó ẹni tó yẹ ọ já síwájú tó bá yẹ kó ṣe aṣíwájú ìlànà tó yẹ kó lò tí sì ìlànà òótọ́ wọn tún wọn sí ìkónimára tí ọba ti lò Ọlọ́run ó gbá wọn mí dìde lọ́nà àrà tiẹ̀ á sì unite lẹ́yìn wọn àkọ́kọ́ ni mo fẹ́ sọ fún yín nù gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń pè wá tẹ́ ń tara fún Islam ṣe rí ìtara yín yìí n tó ní ìdìmọ̀ sọ̀rọ̀ ẹ̀sùn mọ́ ẹ̀jẹ̀ á ríra wa báyìí ẹ̀jẹ̀ àjọ jókòó pọ̀ ẹni òkè sàn tàbá ti lè jọ pàdé ẹ pè bẹ́ẹ̀ bá pè mí wọ́n wà èmi náà pè yín ń pè yín ní December ẹ̀jẹ̀ á ríra àwa kan ti ń lẹ̀ mọ́ra wa o aláwọn èèyàn tí a ní Ògbómọ̀ṣọ́ kò sí ibi tá àti ní a nínú Agége inú àwọn ọmọ kéwù ṣe káàdà màlè lórí inú àwọn tí kódà inú ẹ ti ń kéwù lọ́la gidi kò síbi tí àti ráwọn ọ̀rẹ́ tá a jọ ń ṣe nílọrin bẹ́ẹ̀ náà là á sì gbà fún lọrin Ìlọrin ọ̀dà bí wo àmọ́ ìwò náà kò sẹ́ni tọ́jọ́ náà nílẹ̀ Yorùbá yòókù Ìlọrin ju Ìwó lọ nítorí ìmọ̀ràn àti mẹ́mbẹ́ ìmọ̀ràn pọ́nbẹ́lẹ́ ní mẹ́mbẹ́ ọba ní bẹ́ẹ̀ ń wò àmọ́ owó ọba tí ń bẹ ń wò kò sí ẹni ọjọ́ òun náà nílẹ̀ káàró jẹrẹ wọn à sí lọrin mọ́ ilẹ̀ Yorùbá ni tó bá sí mọ́ ọ̀gá wa ni ta gbọ́dọ̀ gbà fún nítorí ìmọ̀ra ọba àdè lẹ́yìn stand tàwa nù àtàrà wa jẹ́ o ṣùgbọ́n torí pé wọn ò sí mọ́ Ìwó lágbà báyìí Ìwó lágbà bẹ́ẹ̀ pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ jù bẹ́ẹ̀ lọ yẹ́wò súnà ló sì ní Ìwó àwọn Súfì Ìwó gan súnà náà làwọn náà
àjọ ń sí gbogbo àjọ ń sí ẹnìkan ẹ bá dìde ń wò tó ní sófin kan wọn takò wá ẹgẹ́ ìsìn àwọn èèyàn yẹpẹrẹ ìdànù ni tẹ́ bá ti ráfà àkàtì ń takò wá àwọn aláìrí jẹ àwọn oníwọ̀nranwọ̀nran àwọn tí ò ní láárí lù àwọn tí ò níyì àwọn tí ò rí ilé ọba dé kódà wọn ò rí central mosque dé tí a bá dé bẹ́ẹ̀ ni ìyẹpẹrẹ ní ẹni tí ọba lè wọlé ọba tó darí ìlú tí ò níyì ń bẹ tí ò tún lè wọ central mosque àwọn mùsùlùmí tí ẹni yìí lè yín tó bá dé bẹ́ẹ̀ ara ọmọ ni wọ́n ni lónìí ìwò yìí ò ní majority ara wo tó lúwo là ń ṣe kò dẹ̀ síbi kankan tí mùsùlùmí tọ́lọ́wọ́n ọba dáadáa nílẹ̀ Yorùbá ìwà tó lúwo ní í ṣe ẹ lè rí mùsùlùmí kan tọ́lọ́wọ́n ọgbà ìsìláàmù ẹ̀ kọ́ wá héètì ọba tí ń pèpè sí tawhid ìmọ̀lọ́nlọ́kan tí ń ṣe wáàsí inú yóò máa dùn ní kódà kọ́ mọ́ màá rí bẹ́ẹ̀ ni tó bá rí mistake ẹ̀ ó ní ẹja mójúkó mi èyí tí ń sọ tọ́ da ẹja mójútó tó ó yàtọ̀ ní tí ń sọ yìí lé pọ̀ ẹ̀yin wa ṣé ẹ rí ìtara ìsọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ káàkiri bẹ́ẹ̀ tí wà ń ìtara ń kọ̀ wá tó ní títara ní ìdí ní ká súnmọ́ra ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe wá ṣe ẹ̀fọ́ yín lẹ́yìn yẹn wà ní wípé kò sẹ́nìkan kan tí ó yọ ìmáàmù Yunus Toliat ẹ̀fọ́kàn yín balẹ̀ yóò gbò yóò tọ̀ orí oyè ìmáàmù ni ó sì kù sí ẹ̀mí rí ó gùn yóò sì ṣàṣeyọrí àti kóòtù o àtijọba o àtọba tí ń bẹ ń bẹ yìí o àti Rabita o àti àwọn ọlọ́tẹ̀ o bí ìmáàmù yìí bí ó ṣe parí ìmáàmù rẹ̀ ní bá lọ yóò lóye ọdún tó wọ Ọlọ́run ìta àtọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run pé ẹ̀mí gbógun yóò tún lo Ògbómọ̀ṣọ́ yóò tún ṣe ẹnìkan kan ayọ̀ ẹnikẹ́ni tó bá lérò pé kí wọ́n yọ kò èyí ni ó lè jáwọn èèyàn wa tó pé inú ń bí èyí wọn ni tó bá yá yóò yé wọn tẹ ẹ bá sì ní kó yé yín bọ̀ bá pẹ́pẹ́pẹ́ bí ò yé yín ẹ gbà fọlọ́ gbogbo yín ẹ lọ fọkàn balẹ̀ ẹ ṣe é lọ́wọ́lọ́wọ́ tàwa yìí ọba Ghandi ò lè yọ ìmáàmù bèrè tàṣẹ Rọ́bítọ̀ ọba Ghandi gan tún lágbára ju Rọ́bítọ̀ lọ torí ìlú ẹ̀ ni ẹgbẹ́ ni Rọ́bítọ̀ ẹgbẹ́ tí everybody lè belong sí tó bá wù wá lè má belong sí so tó bá fẹ́ pàṣẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n pàṣẹ fún tó bá wù wọ́n sí ni àwọn ọmọ ẹgbẹ́ nǹkan tó bá wù àwọn ẹni tó bá pàṣẹ kò ní authority Rọ́bítọ̀ ò ní authority kankan ẹgbẹ́ ni ẹni tó bá fi ọwọ́ sí inú ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ nìsín o lè pàṣẹ lé lórí èyí làwọn fi ń pèpè wípé bó ni ó ṣe kọjá ẹgbẹ́ lásán tí ó di agbára ní tó sì fi lè di agbára ni pé kájọ trust ara wa kájọ fẹ́ràn ara wa kájọ jókòó pọ̀ kájọ cooperate kájọ pọ́nra wa lé láì jẹ́ bẹ́ẹ̀ wọn kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. tó nípa bẹ́ẹ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní gbòòrò tẹ́ ń wò rè yé wọ́n ẹgbẹ́ Rọ́bítọ̀ lọ ọbẹ̀ òun láti lọ ṣàtúnṣe ni. wọ́n lè yọ ìmáàmù Toliat láé àti láé ìtọ́tẹ̀lé gbogbo mùsùlùmí kíbi tá a bá wà ẹ gbáradì nǹkan kan ò lè ṣe ìmáàmù ẹ unite pẹ̀lú ẹ nǹkan kan ò lè ṣe mosque wọn ẹni tí ó lo mosque wọn ló débẹ̀ wọn ẹni tí ó ṣe ìmáàmù ọbẹ̀ náà lọ́wọ́ àbẹ̀ kò sí ẹ̀ka tí ó ṣẹlẹ̀ kò sì sógun kò sì já àjà ìwọ tó bá fẹ́ ṣépè orí ẹ náà ni ó padà sí wọ́n fẹ́ sátírà wọ̀lọ̀ sá wọ́n ti ń sá àti àjọ ọjọ́ ti pẹ́ àti ogun àti babaláwo àti gbogbo wọn a ní Ọlọ́run tó yàtọ̀ sí gbogbo tẹ́ǹsì náà ni ọba ẹyọ kan ṣoṣo tí ń bẹ ń sánmà alágbára jùlọ ọba tí ò pé méjì ọba tí ò láfijọ́ Allahu ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ìta agbára lẹ́nu so Imam Toliat àwọn tó wá bá yín ní wàá dùn bẹ̀rẹ̀ ṣẹṣẹ ẹ fọkàn yín balẹ̀ ṣé ẹ̀ka tí ó ṣe yín gbogbo ẹ̀yin ẹ̀yin wa tẹ̀ ń gbọ́ ẹ máa wo bí ó ṣe ń lọ ẹ̀yin ọmọ ọkọ tẹ̀ ń bẹ ní Ògbómọ̀ṣọ́ tẹ̀ dúró gbẹngbẹngbẹng bí kẹ̀sì dúró gbẹngbẹng náà ẹ má gbá o ẹni mosque o ẹ̀yin ni ẹni mosque ẹ tó bá fẹ́ ṣe kankan bí mosque yín kó rí yín kẹjọ fẹnu kò tẹ́ ẹ bá ti sọ pé ẹ fẹ́ náà nù wọ́n ní ààfin ló ní mọ́sálásí ọjọ́ bí ààfin ààfin ó ti láàyè tiẹ̀ níbi tó ti kíni tọba wa ó ṣeé ṣe fún ààfin kó filẹ̀ mọ́sálásí lẹ̀ ìtàn lásán lè yún ṣùgbọ́n nígbà tó ti fi lẹ̀ mọ́sálásí ti lo iye ọdún tó wà lábẹ́ òfin Nàìjíríà téèyàn ò fi lè claim ẹ̀fẹ́ lómi mọ̀
tẹ́ẹ̀fì lè claim ilẹ̀ rẹ̀ fẹ́ ni ó fi ilẹ̀ mọ́ tó bá gbé lọ sábẹ́ òfin kì í sí ilẹ̀ ààfin mọ́ àbí òye nìyà mọ́ orí táwọn kan ń gbé ìwé ilẹ̀ ṣe rí ààfin ló ní ilẹ̀ mọ́sálásí lájà ààfin mọ iye ọdún táwọn mùsùlùmí ti ń kírun bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní lábẹ́ òfin gangan fúnra rẹ̀ lọ́bí àwọn lọ́yà lérí ṣùgbọ́n sí ìyẹn kẹtẹ́ lè ṣe ọba Gándì kọ́ lọ yan yìí ẹni ọ̀yàn ti kú ohun tó tún kù ni pé kí ẹ̀mí ìmáàmù Toliat dọ́kítọ̀ kẹ́mi ẹ̀ ògún kọ́ pẹ́ ń bẹ̀ kó ṣàṣeyọrí kó gbó kó wo ewu funfun tó bá lọ tán irú ẹni tó dàbí tiẹ̀ àbí tó dáa jù lọ kó tún jẹ ẹ máa wọ́ọ̀tì ni sí ìyẹn kẹtẹ́ lè ṣe ẹ rí ìmáàmù ààfin kọ́ máa dúró sáàfin rẹ̀ náà àtakò wọ́n kọjá àánú ààfin náà tó bá ti jáde síta mọ́pẹ́ ààrẹ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí òfin ó gbé ọ bàbá tẹ́ ń pẹ́ gan yín tẹ́ ń ṣépè ní Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ múra dáadáa ìpè yẹn ọ̀dọ̀ yín ní padà sí o ọmọ yín kan tí ọ̀dà òsì àfi kẹ́ ẹ stop ìpè torí orí yín àtòrí ọmọ yín ni ó ti máa ṣẹ ẹ má ṣe pé ẹ̀yin wa náà ẹ má ṣe pé fẹ́ nìkan kan nù wọn náà àmọ́ ìyá wa ni wọ́n ń bínú lọ́ọ̀ni bíbí inú ṣe máa ṣe bí ẹ bá ti ń bínú àbí ń pẹ́ gan orí rèé pé ọlọ́run torí gbogbo owó pé o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.